9. Mi sọ pé And kò wà besides 9. that, size tí a fi ṣe kó tó sí pé wọ́n rí ìdí ẹni náà àbí. So ó tún ní strap nínú. Tí ẹ bá fẹ́ kó máa ṣí pé a lọ títí Strap wà nínú ẹ̀ báyìí. Ó ní bí press button nínú báyìí. Jẹ́ pé ẹ lè hook it down. Okay. Tí ẹ bá fẹ́ kó ṣí. But tí ẹ bá fẹ́ kí títí ń ṣí bí fashion pé kó máa float. Kó máa ẹ lè má pack it down. Okay. So bó ṣe rí nìyẹn. Okay, àrípẹ́ tún kó àwọn suit kan síbẹ̀ yẹn. Ẹ tún ṣe suit náà. Ọ̀gá owó yá ti pọ̀ gan-an. Too much money o. Àmọ́ kó tẹ̀ tó pé wá ṣe àfihàn ilé. Ṣé owó wà nínú iṣẹ́ tẹ̀ ń ṣe? Nínú iṣẹ́ aṣọ. Owó wà nínú iṣẹ́ aṣọ. Gan àbí díẹ̀? Màá ní pé gan. Gan sẹ́ni ti lówó gan nìyẹn o. À ń gbàdúrà ká lówó gan náà ni. Torí pé olúkálukú ló mọ bí ó ṣe mú iṣẹ́ ẹ̀ sí. Wọ́n lè mú iṣẹ́ náà sí ni ìjọba owó náà sí. Torí àwọn suit yìí ti bóyá ẹ fẹ́ ṣe ìyàwó ọkọ o, ẹ ń ṣe wedding gown. À ń ṣe wedding dress àti suit ọkọ àti bridal train àti àwọn groomsmen. Lórí ọ̀rọ̀ wedding dress tẹ́ ẹ sọ yìí, ẹ mọ̀ pé gbogbo ayé tá a bá ṣègbéyàwó náà wọ́n ti mọ̀ pé òkè nǹkan tọ́kọ máa wọ̀ náà ò ju suit lọ, nǹkan tíyàwó máa wọ̀ náà ò ju wedding dress white tó mọ́ máa fẹ́ yẹ bẹ́ẹ̀. Ṣé èèyàn lè ṣe nǹkan mí yàtọ̀ sí yẹn ni? Kéèyàn òkè pé kí kíní yẹn kọ́ dẹ̀ ṣe kó dá yàtọ̀ kó jẹ́ pé òkè in a very unique and different style láti máa rí ìyàwó àtọkọ kọ́ máa wọ suit tí ọ̀ràn yàn ní kéèyàn fi suit ṣe wedding àti ọkọ àti àwọn àti wedding gown. Dọ̀dọ̀kọ́ ṣùgbọ́n tẹ́ bá pé kí ẹnìkíní wá pé òun fẹ́ ṣe aṣọ fún wedding ìgbéyàwó wọ́n ti gbàgbọ́ ní ọkàn pé àwọn táwọn èèyàn ń ṣe generally suit àti wedding dress ẹ ká ṣe báyìí torí pé wọ́n fẹ́ ná àti ọ̀tọ́ fẹ́ wọn fẹ́ kọ́kàn dáyà tàbí wọ́n wà dàbí ẹni pé ṣé wọ́n ti ṣe àṣìṣe báyìí. Àṣìṣe lórí kékeré. Ìbẹ̀rù yẹn. Lórí nǹkan tí mo fowó mi fẹ́ ṣe. That's where creativity comes in. That's where creativity comes in. Okay. That's where we design for you. Okay. You get what you want. Wo bí ẹ ṣe fẹ́ kí ó rí. Then àá máa ṣe lórí. Á lè jáde in a unique way. Ọ̀rọ̀ pé kó jẹ́ suit, jacket àti white dress. Yeah. Mo lè lo any colour, mo lè lo bó ṣe wù mo lè lo. Ọkọ mi mo lè ní òkè ọjọ́ wedding day wa lo suit. Ṣé bí fashion ni? Kò dẹ̀ lópin. Àbí okay. Kò sí lópin tí wọ́n kọ́ sí pé suit àbí dress báyìí. Kò sí níyẹn ó máa ń yà mí lẹ́nu o. Mo wo ìgbéyàwó àwọn kan ní ibùtẹ̀ ni mo ti wò ókè ìgbà tí mo travel. Wọ́n ṣe ìgbéyàwó yẹn. Ọkọ ò máa wọ suit. Dáadáa. Ìyàwó náà and the wedding was so beautiful. Tẹ́ bá rí aṣọ tó wọ̀. Àṣìṣe bẹ́ẹ̀ rí dáadáa. Ó rẹwà lọ́pọ̀lọpọ̀, ó rẹwà gan-an. Okay, ṣé nǹkan tẹ́ fẹ́ fi ṣàfihàn yẹn ó ti tán àbí? Okay, the suit. Alright, táwọn èèyàn bá tẹ̀ fẹ́ kàn sí ṣe wà lórí Facebook, Instagram, ẹ bá fún wọn ní social media kìíní káwọn èèyàn lè kàn sí nílẹ̀. Fún Instagram wa, Facebook wa, Twitter, our Instagram handle is @dansmt. Okay. No space. The same thing for Twitter. Then Facebook, just Facebook/dansmt/ like that. Sọ dáadáa o. Facebook.com/dansmt. Okay. That's it. Ìyẹn ni a dúpẹ́ pé a pè yín. For our phone number. Okay. Okay, it's 070-162-44-578. Ẹ pè lẹ́ẹ̀kan sí. 070-162-44-578. A dúpẹ́ pé a pè yín pé ẹjọ́ creative manager ẹ bá wa kí n lé. Wọ́n máa ń tí wọ́n nílẹ̀ wa ní jù báyìí lọ ní ti orí ètò Miliki Express ti ọjọ́ Ìṣẹ́gun. Ẹ má gbàgbé fún pé ẹ fẹ́ gbogbo àwọn ṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Ẹ lọ sí www.youtube.com/orisuntv, lórí Facebook www.facebook.com/orisuntv, lórí IG, Twitter, ẹ tẹ̀lé wa @orisuntv. Ẹ lè like fan page mi lórí Facebook Àyìnkẹ́dá Òkújọ́yè, ẹ lè tẹ̀lé mi náà lórí IG @Àyìnkẹ́dá Òkújọ́yè, lórí Twitter @Tosikujore. Ká fíre pàdé lọ́sẹ̀ tó ń bọ̀, Orísun wa ò ní gbẹ o. Àṣẹ.